To me, the country is going through a very strong phase of reform. And this reform is taking a very bold and hard decision. For example, you might be hearing from home now in the last few days about fuel prices. But ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ti sọ̀rọ̀ lórí ẹ̀kúnwó tó gun orí epo pẹtiró lórílẹ̀-èdè nàìjíríà. Kí wá ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí lọ̀rọ̀ tí wọ́n sọ? Báwo ni wọ́n ṣe sọ? Báwo ni ìròyìn ṣe gbé? Báwo ni ìròyìn ṣe kọ? A mú wá fún yín tá a bá wọnú ètò lọ. Bákan náà, àwọn gómìnà ilẹ̀ Yorùbá, àwọn gómìnà ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Èkó, kí ni àwọn nǹkan tí ní àwọn máa ṣe láti mú ayé dẹrùn, láti jẹ́ pé kí aró tu àwọn ọmọ ilẹ̀ Yorùbá, àwọn ọmọ ìpínlẹ̀ wọn lórí ọ̀wọ́n gógó epo pẹtiró tó gbòde. Àwọn nǹkan yìí òun náà ni a fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ lórí ètò tí a fẹ́ mú wá fún yín. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, ó fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, ẹ jẹ́ ká jọ dókè lọ́hùn-ún ká wo ohun tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, a wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí a sì mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ó ta social media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ayé. Ó ta social media. Ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan. Lightning wa mọ́lẹ̀ kedere. Sound wa já tòròtò. Drone camera wa wúni lórí. Editing wa ò lẹ́gbẹ́. Finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá ká bá yín gbé kalẹ̀ lára ọ̀tọ̀. Pẹ̀lú owó tí ò gún pa, àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Ó ta social media níbikíbi. Ẹ káàbọ̀ padà. Tajudeen Olówó Òkè lórúkọ tèmi. MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ Ìkòyí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ fún yín níbẹ̀rẹ̀ ètò, àní ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀wọ́n gógó pẹtiró, pàápàá jùlọ bí ẹni tí í ṣe ọ̀gá àgbà nílé iṣẹ́ tó ń pọn epo lórílẹ̀-èdè Nàìjíríà, NNPC, bí wọ́n ṣe kéde wípé 897 naira ó ní àmọ̀ra jálá epo kan ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Kí wá ní ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, kí lọ̀rọ̀ tí wọ́n sọ? Báwo ni wọ́n ṣe sọ? Báwo ni ìròyìn ṣe gbé? Ẹ jẹ́ kí a mú wá fún yín kẹ́yìn náà kẹ́ ẹ gbọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí àjọ NNPC tí wọ́n kéde àlékún owó jálá epo pẹtiró lórílẹ̀‐èdè Nàìjíríà. Nígbà tí ààrẹ ń bá àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tó ń gbé lórílẹ̀‐èdè China sọ̀rọ̀
ààrẹ Bọ́lá Tinubu sọ pé àfikún owó epo náà àtàwọn ìgbésẹ̀ míì tí ìjọba òun gbé ó wáyé fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ni. Ó ní lọ́wọ́ yìí Nàìjíríà ń la àwọn àtúnṣe kan kọjá, bẹ́ẹ̀ ni à ń gbé àwọn ìgbésẹ̀ akin. Fún àpẹẹrẹ, ẹ ó ti máa gbọ́ láti ilé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa àlékún owó epo pẹtiró. Báwo ni a ṣe fẹ́ dé èbúté ògo tí a bá kọ̀ láti gbé àwọn ìgbésẹ̀ tó le koko tí yóò la ọ̀nà fún wa? Níwọ̀n ìgbà tí àwọn èèyàn bá ń fẹ́ nǹkan ọ̀fẹ́, bẹ́ẹ̀ ni nǹkan yóò máa wọ́n síwájú sí i. Bẹ́ẹ̀ náà ni ìrìn àjò àti dé ibi tá à ń lọ yóò pẹ́ sí i. We celebrate our diversity. We cherish it. But in this diversity, part of one line in the national anthem is our commitment to serve. If it is about service, we should be good citizens. That's as simple as that it is. I can't tell you more except from the embassy that Chinese is a very disciplined society. And we have to be disciplined too. Without discipline and commitment, we cannot be a nation that is expected to be. Exploit our diversity and be ready to do everything within the law of the community that we live in and reflect a good image of our country. Yes, you talk about investment opportunity and small-scale businesses. That is what is equally driving China's economy. And we have Bank of Trade and Industry back home. Try to get, some of your members to get connected with the bank. And we're ready to help all small-scale businesses to grow. To me, the country is going through a very strong phase of reform. And this reform is taking a very bold and hard decision. For example, you might be hearing from whom now in the last few days about fuel prices. But can we help it? Can we develop? You use their good roads, say, You see electricity being constant. You see water supply being constant and running. And you see their good schools. And we say we want to hand over a banner without staying to our children. What is the critical path
to get us there. If we cannot take hard, painful decisions to pave the way for that country that is so blessed, so talented, so many of you talents here speaking Chinese and all, their language. It is what you equally contribute and tell them at home that we reflect in the attitude of our parents. The more we want everything free, the more it becomes expensive to develop. That's it. It's difficult. So good roads here. I want to emulate and reflect it back home. I want our children to be in good schools, not in tattered huts and dilapidated classrooms. You make teaching interesting and make business flourish. One economic action leads to another. It is in your hand to build our nation. Now is to provide the leadership that is necessary, and I'm committed to that. It's not all about politics. If you are afraid of taking the hard decision when it is time to do it, you probably will not be able to build a national consensus any day, any time. So take action when it is necessary. We will do that. I promise you good governance. We are focused, and I have a very good team, I believe. So, to represent us is in your heart, it's in your mind, it is in your character. To promote Nigeria, all the questions you ask about what privileges that we could garner, but being listed, among the yes, we are discussing all of that. They are interested in the cultural diversity of the economy. They have the population. They have to service the population, and they are doing it. So it's in your hand to elevate Nigerians. We are not competing with any other nation. We are just part of a continent that is promising and is, forward-looking. And all I can promise you is good governance. And this team will not fail you, will not let you down. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa, kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín lórí eléyìí tí àmúwá yìí? Àkọ́kọ́ lórí kíkéde àfikún owó orí epo. Ẹ̀kejì, ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀rọ̀ tí wọ́n sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé ní orílẹ̀-èdè China nípa àfikún owó orí epo tí iléeṣẹ́ NNPC tó kéde.
ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín láì comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ibi náà láti dánu dúró lórí ètò fún tèmi. Ọ̀la látún pàdé lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè lórí ìkànnì yìí. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà dáadáa. Tajudeen olówó òkèlè orúkọ tèmi, ìnàjú ẹkùn tí bọdẹlẹ́rù ní gbogbo ìgbà, MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pin wa o lágbára Adẹ́dàá.